أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم sùúrù díẹ̀ ọgbọ́n díẹ̀ lónìí ilé ayé ọ̀rẹ́ mi sùúrù àná lè dàgọ̀ ní ìwòyí ọjọ́ ọ̀la tó bá fẹ́ ṣàṣeyè nílé ayé fọgbọ́n díẹ̀ kún sùúrù ẹ̀ fọgbọ́n díẹ̀ kún sùúrù ẹ̀ fọgbọ́n díẹ̀ kún sùúrù ẹ̀ o fọgbọ́n díẹ̀ kún sùúrù ẹ̀ fọgbọ́n díẹ̀ kún sùúrù ẹ̀. ó ń ṣe ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú nǹkan tán fi ń gba àwọn èèyàn jù láyé tán fi ń gba onígbàgbọ́ òdodo tán fi ń sọ onígbàgbọ́ òdodo dẹni ẹ̀yìn jù onígbàgbọ́ nípa sùúrù. ọlọ́run fẹ́ràn sùúrù ànábì fẹ́ràn sùúrù bẹ́ẹ̀ àsìgbọ́ sùúrù ó ti sọ majority èèyàn dèrò ẹ̀yìn. ànábì sọ fún wa ànábì ní asọ́bùrù nísfu iman ànábì ní ẹgbọ́ asọ́bùrù nísfu iman sùúrù tẹ níyẹn tẹ sùúrù òun gangan nídajì imani tí ẹ bá ń pèèyàn ní imani ìdajì ìgbàgbọ́ nínú ọlọ́run sùúrù ní jẹ́bẹ̀. ànábì tún ní asọ́bùrù bí mansilati raz minali jasad ìta ń pè ní sùúrù róòlù tí orí ń plè nínú gbogbo ara ní sùúrù ń plè nínú gbàgbọ́ la imana liman la sabra la ẹni tí ò bá ti ní sùúrù kò ní imani níwájú ọlọ́run. ẹ wo bí sùúrù ẹ wo bí tó pàtàkì dé kódà bá a bá lọ tá a bá bọ̀ a tún máa máa ya kùránì nílé kéwú wajazahum bima sabaru jannata wa harira. ẹ̀san tọ́lọ́run san àwọn tí wọ́n bá ní sùúrù láyé àlìjánná àtàṣọ àríìrí ńlẹ̀san tọ́lọ́run san wọn òdodo ọ̀rọ̀ ni. sùúrù dáa ọlọ́nìrẹ́ ànábì Quran chapter 3 verse 200 a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu أيها الذين آمنوا اصبروا وصابروا وربطوا واتقوا الله وصابروا وربطوا لعلكم تفلحون. Ọlọ́run ní mo pè yín tẹ́ gbàgbọ́ lódodo. أيها الذين آمنوا. Ọlọ́run lẹ́yìn tẹ́ gbàgbọ́ lódodo ẹ lọ ṣe sùúrù. ẹ lọ nílára gbà ẹ lọ látẹ̀mọ́ra. Wattaqullaha ẹ wá bẹ̀rù Ọlọ́run pẹ̀lú sùúrù yín. ẹ má jẹ́ ó jẹ́ sùúrù tó mú gọ̀. ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú sùúrù yín. La'allakum tuflihun kẹ́ ẹ lè bá jèrè sùúrù. tá ẹ bá fi bẹ̀rù Ọlọ́run kún sùúrù ẹ lè jèrè sùúrù. ìbẹ̀rù Ọlọ́run ní kó mẹ̀tọ́ rẹ àsìkò nínú Islam gbogbo ẹ̀ ló lásìkò àsìkò ogun bẹ àsìkò mọ́jagun bẹ. ẹ̀yin tẹ́ ń wọlé tẹ́ wà lórí internet ẹ bá mi share 20 times ọba mi yóò darí ogun oore yóò darí oore sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan yín. oore tí ò ní yọ ọba mi yóò dábò yín. ẹ like ẹ comment ẹ bá mi tẹ like and love ẹ má gbọ́wọ́ kúrò lórí ẹ wá comment. Ọlọ́run ní tẹ́ ẹ bá fẹ́ jèrè ẹ lọ fi ìbẹ̀rù Ọlọ́run kẹ́ fi kún asọ́bùrù ká sọ́bùrù mọ́rùn. Wasaburu ka saburu muru madakotu lake awakibu ala minale asale lakin awakibu ala minale asali wasaburu ka saburi àfààní ẹ gbọ́ níta ń pè ní sùúrù ìtí ń jẹ́ sùúrù gẹ́gẹ́ bí ewé kan tí wọ́n ń pè ní sọ́búrù ewé tí wọ́n ń pè ní sọ́búrù ewé kan ni tẹ́ bá lọ wo mọ́rán jámù tẹ́ bá lọ wo dictionary Lárúbáwá yóò gbé aloe vera wá
yóò gbé ewé tó jọwé ewúro wá yóò tún gbé ewé kan wá tèmi ò morúkọ tí wọ́n ń pè lédè Yorùbá àwọn ewé yẹn ẹni bá jẹ wọn bó bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ yóò kóró gan àmọ́ tó bá ti jẹ tán anything tó bá fi lé ẹnu á dùn bí ìgbà tó ń jẹ oyin ni. wà sọ́bùrù ká sọ́bùrì níta ń pè ní sùúrù gẹ́gẹ́ bí ewé ewúro ni ètò lè tètè yé wa nìyẹn gẹ́gẹ́ bí ewúro ni mọ̀rọ̀ kọ̀tù tó máa ń korò ní jíjẹ lẹ́nu lẹ́kìn àwákìbù àkàlàmìnàlẹ́ àzàlẹ̀ àmọ́ ìgbẹ̀yìn rẹ̀ ó dùn ojú oyin lọ. ẹ wá dákun ẹ̀yin ọmọ ìyá mi tá a bá wá sọ̀rọ̀ sùúrù tá a bá ní wọ́n fi sùúrù gbá àwa ẹlẹ́sìn èyí ò tó fò èyí ò tó fò fìlà kínní kan kù pẹ́ẹ́kí. wọ́n máa ń pa ìtàn kan nílẹ̀ Yorùbá wọ́n ní onísùúrù bí onísùúrù ilé àná òmùgọ̀ ní jẹ́bẹ̀. wọ́n ṣènáwó nílé àná lọ́ba lọ́bẹ̀ àná fẹ́ gé ẹran lọ́ba ń bá àná ẹ̀ ní bá ń bá a mú ẹran ń bá àná ẹ̀ ó ń bá àná mú ẹran bá àná ṣe ń fa ẹran lòun náà ń bá a mú àná bá ń gé ẹran ẹ̀jẹ̀ bá ń dà sílẹ̀ lára ẹran tí àná ń gé àná wà ń sọ fún pé àná mi ibo lẹ̀jẹ̀ yìí ti tún wá á ti pa ẹran yìí látàárọ̀ báwo lẹ̀jẹ̀ ti tún dé ó lànà mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ní sùúrù ni ìmọ̀nì mi pọ̀ bẹ́ẹ̀ ṣe ń gé ìka mi lẹ̀ ń gé ẹ̀jẹ̀ ara mi lẹ́rí tí ń kán lẹ́hùn ìmọ̀nì ni sùúrù ni mo bọ̀ àná ní gbẹ́nu dákẹ́ àsárìndìn la fẹ́ fún lọ́mọ ìmọ̀nì nípa ń gé ọ lọ́wọ́ ọ̀bẹ ń gé ẹ lọ́wọ́ ó dẹ̀ ń ṣe sùúrù ọwọ́ ń pẹ́ ìmánì kọ́ lélẹ̀ òmùgọ̀ lélẹ̀ bẹ́yàn fún eléyìí lọ́mọ yóò pa ọmọ sí alọ́run asọ́búrú ka sọ́búrì mọ́rọ́ mọ́dá kọ́tù lẹ́kìn àwákìbù àhàlámìnálẹ́ àsálẹ̀ lẹ́kìn àwákìbù àhàlámìnálẹ́ àsálẹ̀. sùúrù tó bọ́ fi Ọlọ́run mu òun ni sùúrù tó ní bí ti kìnìún like the patent of a lion bí kìnìún ṣe máa ní sùúrù ìyẹn ló dáa jù ló bófin Ọlọ́run mu kìnìún ní sùúrù ẹ̀dá ọmọ ni ó yàtọ̀ sí sùúrù tàgùtàn àsìkò méjì ni kìnìún ò ní sùúrù tó bá rí nǹkan tí ó jẹ yóò sì fi sùúrù bẹ̀rẹ̀ rẹ̀ yóò paramọ́ yóò mọ lẹ̀ mọ́lẹ̀ tó bá ti rí pótó time kó yẹ kó ń strike kìnìún ò ní dúró de second time tí ó fi sáré strike torí tó ń jẹ rẹ̀ bá lọ kò sẹ́ni tí ó fún lómi àìmọye sùúrù ẹ̀sìn tó ti sọ ọmọ Áfíríkà do lórí burúkú ibi ó ti yẹ kó múra kẹkẹkẹkẹ kò ní múra ṣọ́ọ̀ṣì ni ó ti múra ní ọmọ pàtẹ́wọ́ ní ọmọ làágùn orí fíìdì tó ti yẹ kó roko orí kọ́ńpìnì rẹ̀ tó ti yẹ kó ṣiṣẹ́ kó gba excellence kò ráyè yun àmọ́ tó bá dé mọ́sálásí níbi tí wọ́n ti ń jó tó dé mọ́sálásí níbi tí wọ́n ti ń pariwo Allahu Akbar yóò wá múra bí ẹni pé àdúrà yẹn ní ọ̀fà sánmọ̀ ya ọ̀tọ̀ láyé àdúrà ọ̀tọ̀ láyé action tó bá jẹ́ onígbàgbọ́ òdodo o gbọ́dọ̀ jẹ́ kí méjèèjì ogunra wọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ìjọ́un láyé àwọn ìjọba àbàsí tí wọ́n ṣe ìjọba ní 8 to 10 century nílùú Baghdad ọba kan jẹ ló bá mú àwọn èèyàn ló bá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n pàkúpà àwọn àfáà bá ń si ọ̀rọ̀ gbọ́ kí ló dé tó ń pa àwọn èèyàn yóò ní tó bá sì ti fẹ́ pa wọ́n á sọ fún wọn pé ẹ ní sùúrù o Ọlọ́run ti kádàrá pé bí tẹ́yìn ọgbà lónìí ẹ farabalẹ̀ fún kádàrá Ọlọ́run ẹni ìbọn bá ẹni ìdá bá gé ṣe sùúrù kó fi pàdé Ọlọ́run rẹ kó lè wà lákọọ́lẹ̀ pé onísùúrù ni ẹ́ ló bá ń pa àwọn èèyàn dànù làwọn àfáà bá kóra wọn àwọn kan bá support ẹ̀ wọ́n ní lóòótọ́ ni gbogbo nǹkan kádàrá ni kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí kádàrá ni bá a bá nàró kádàrá ni bí a bá gbóúnjẹ síwájú wa á jẹ kádàrá ni bá a bá sùn á lálà kádàrá ni ẹ̀dá ò lè dá nǹkan kan ṣe láyé bí rọ́bọ̀tì lè darí iwájú Ọlọ́run ọba tó tóbi mà lọ́lọ́run ọmọ kádàrá everything lórí ènìyàn ni àwọn kan bá sọ fún ẹ pé rárá ìmánì wèrè lẹ́gbàá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ alam naj'al lahu aynayni wa lisanan wa shafatayn Ọlọ́run kò fún ẹ lójú ni kò fún ẹ láhàn ni kò fún ẹ létí ni kò fún ẹ ní brain ni Ọlọ́run lè guide ẹ towards 2 ways ọ̀nà parun ọ̀nà yè kí ló dé tó mọ́nà parun tẹ́ ẹ bá ní kádàrá ni gbogbo ẹ̀ wájú Ọlọ́run kí làwọn ànábì Ọlọ́run wá ṣe láyé gbogbo àwọn ànábì Ọlọ́run kí ni what's the purpose of their coming for this life n kò jẹ́ pé kádàrá gbogbo nǹkan àti kádàrá ọmọ náà
àti kádàrá ọmọ àlìjánná kí ni túmọ̀ iṣẹ́ tí Kùránì wá sí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn Christianity kí ni iṣẹ́ tí Bíbélì wá sí ẹ ṣe rere láyé ẹ ṣe rere fọ́lọ́run ẹ ṣe rere fẹ́nìyàn kí ni tó wá wí nígbò tí wà nú àkọọ́lẹ̀ kí ni reason kí ni túmọ̀ àlìjánná kí ni túmọ̀ ọ̀nà tó bá jẹ́ pé gbogbo nǹkan kádàrá ni ẹ kúrò níbi wọ́nranwọ̀nran gbogbo nǹkan kọ́ Ọlọ́run fún wa ní free will ability to think forward and backward ability to separate within what is good and bad Ọlọ́run ti fún wa ní ọpọlọ ká lè dá mọ̀ pé èyí ló dá èyí ọ̀dá ìwọ ló ń lo tó wọ̀ ọba tí ń pa àwọn èèyàn yóò jẹ ìyà níwájú Ọlọ́run tó rápá àyàn ni ibo lọ́lọ́run ti sọ wípé àwọn tó bá ti wá pa lójúmọ́ wà wá ní kádàrá Ọlọ́run ni o Ọlọ́run ti kádàrá pé wọn ó kú lónìí àkọsílẹ̀ sì ti sọ pé àwa la pa wọ́n ẹgbà fọ́lọ́run Ọlọ́run ṣe kọ́nu ẹ mú kẹdájọ́ kú lóun náà lórí apààyàn tí ń lọ mọ́rọ̀ ẹ̀sìn ó ń fọ̀rọ̀ ẹ̀sìn fúlù ayé asọ́búrú ka sọ́búrì. mo mọ̀dá kọ́tù lákè àwa kébù alámìnálé àṣàlẹ̀ lákè àwa kébù alámìnálé àṣàlẹ̀. ìyẹn ló bí ìjọ jàbáríyà àti ìjọ kàdàríyà nínú Islam kàdàríyà ló dúró lórí pé Ọlọ́run fún wa lọ́pọlọ a lè fi ronú a kì í ṣe robot jàbáríyà ló dúró lórí pé rárá robot Ọlọ́run ní gbogbo wa àwọn tí wọ́n lo àkídà jàbáríyà wọn jẹ́ nǹkan kan tí wọ́n fi kó láyé bóyá ni wọ́n sì tún bọ́ Ọlọ́run dáadáa àmọ́ àwọn tí wọ́n lo àkídà pé Ọlọ́run ti fún mi l'opportunity àti ronú lọ wájú lọ ẹ̀yìn tí n bá ṣaburú màá jìyà bí n bá ṣe rere màá gbà ládàá àwọn yẹn lè nìyàn gidi ẹ wá wo bí tí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi fúlù wa dé ẹni torí ẹ bá pé bàdánwò bá ń bọ̀ yóò dá mọ̀ pé fìtínà lélẹ̀ ẹni tó ya òpònú àdánwò ó ti ṣẹlẹ̀ tán kó tó mọ̀ pé àdánwò wa ó ti lọ ìyẹn lọ fi gbọ́dọ̀ jẹ́ kó rí wa pé kódà nínú Islam nínú ṣẹ̀ríà Islam gan tá a bá ń pè asọ́bùrù àníwá usọ́bùrù thalatha oríṣìí mẹ́ta ni ìpínpín sùúrù táwọn àfá àti ẹ̀pín sùúrù sí àwọn àfó oníṣẹ̀ríà asọ́bùrù alátọ́ ṣe sùúrù lórí ìsinsin lọ́hùn tó bá ń sin lọ́hùn lọ́wọ́ be patient farasílẹ̀ fọ́lọ́run lásìkò tó ń worship lọ́wọ́ ìyẹn ò túmọ̀ sí pé kí n tí ọ̀pá ọmọ ọ̀bọ̀ tó sì wà lórí irun kọ́ wá ní ẹjọ́ kúkú fẹ̀ kan pa mí sórí irun you have free will Ọlọ́run ti fún ọ l'opportunity ńgbà tó ti rí yẹn Ọlọ́run fẹ́ kó escape ẹni èyí tó rí tó bá jálù ẹ̀ ní kádàrá Ọlọ́run èyí tó rí tí ń bọ̀ tó lo ìmánì kìíní kan tó lò yẹn àfọwọ́fà ara rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì àtọ́ alálmàṣíà kó ṣe sùúrù lórí ẹ̀ṣẹ̀ nítorí kápá láti fi ṣe lọ́hùn kó dẹ̀ kọ̀ǹtró rẹ̀ mọ́jì ó jẹ́ pé ń gbọ́ bàbá ayé jẹ́ bọ̀ ń jẹ́ tán lọ́mọ á pé ẹ má bínú o ẹ foríjì mi o lọ́pọlọ tẹ́lẹ̀ ni alámúnájà aláwọ̀ àìní ni wà lisana wà sáfàtàyìn Ọlọ́run fún ẹ lójú kò fún ẹ létí ni kò fún ọ lọ́pọlọ tó fi ronú ni ẹlẹ́ẹ̀kẹta ni asọ́bùrù alálùmọ̀sọ́ àyè kó o lè ṣe sùúrù lórí àdánwò tọ́lọ̀ ń bá gbé wá ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹta nínú àdánwò tó gbọ́dọ̀ ṣe sùúrù lórí asọ́bùrù ka sọ́bùrì. múrù màdà kọ́tù lákè àwa kíbù alámìnálé àṣàlẹ̀ lákè àwa kíbù alámìnálé àṣàlẹ̀. ẹ dákun àwọn ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá ẹlẹ́sìn nílẹ̀ Áfíríkà ìgbà wo la tó fẹ́ gbọ́n ìgbà wo la tó fẹ́ lajú mùsùlùmí nílẹ̀ Yorùbá Christianity nílẹ̀ Yorùbá traditionalist nílẹ̀ Yorùbá àwọn kan fi wá gúnra wa wọ́n ń set wa against ara wa adẹ̀ ń pé ìmánì ni tó bá lọ di ogun mùsùlùmí ò ní lè kírun mọ́ ẹlẹ́sìn Christianity ò ní lè lọ church traditionalist ò ní lè gbẹ́bọ ẹni ọkàn rẹ̀ bá balẹ̀ ní wá orí igun orí àkàlà tí ó fi gbẹ́bọ nígbà ogun bá dé àti gun àtàkàlà ni ó máa jẹ orí èèyàn la fi gbọ́dọ̀ wà careful pé timing bomb ní nǹkan tí wọ́n ń dẹ̀ sí wáyé Ànábì wáyé láti wá introduce àlàáfíà ni ẹni ẹlẹ́sìn tó bá wáyé tí bá ń pariwo wọ́ ajá ni ajagun ni àlùjánnà nìkan lálẹ́ bí iná bá yá àwọn èèyàn lọ ọ̀nà ẹ gbà pé fake ni kò sí bí Ànábì wa Muhammad ti wá tó jẹ́ wípé ntànàbí wa gbé wa ni wọ́ kò sínú tànàbí Jésù ò gbé wọ́ wá ẹ̀yin traditionalist ẹni ó gbẹ̀sìn tiyín náà wá bá yín kò gbé ogun kò gbé wá kí ni tiwa ti jẹ́ tá a fẹ́ máa sọ ẹ̀sìn di ogun ní gbogbo ìgbà
ẹ wò ó lápèjúwe nígbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa wọ́n ja ogun sallam. kan 500 years ni wọ́n fi ja ogun yẹn ká ànábì ò tó dé nígbà ànábì dé lógun ká lè mọ̀ yìí pé all the prophets come for peace wọ́n wá preach àlàáfíà ni wọ́n wá preach tí ó dogun ẹnìkan ló dúró lẹ́gbẹ̀ẹ́ Káàbà ńjọ́ kan ló bá gbé ẹsẹ̀ ó bá gbé sórí ìkùkùté igi ló bá ní nahnu a'azzul arab wa man yadhunnu annahu a'azzu minna falyaqta hadhihi rijlihi bisayfihi. Allah. ìran tèmi ló lóore jù nú gbogbo ìran tí ń bẹ lẹ̀ Lárúbáwá ẹni ó bá mọ̀ pé ìran òun lóore jù tèmi lọ kó idà ní kó gbà lọ́wọ́ mi kó gé ẹsẹ̀ tí mo gbé síbi ẹnìkan ní kí ló ṣubú tẹ̀hún ló bá mú idà ó sì gé ní ẹsẹ̀ Allah. lẹ̀jẹ̀ bá tọ́ àwọn fámìlì tí ẹ gbọ́ wọn gbógun dìde wọ́n lọ bá fámìlì tí wọ́n pa díẹ̀ nù wọn nígbà òtijọ́ kejì náà tún gbéra wọ́n lọ pa nù wọn wọ́n wá ja ogun yẹn fún 500 years lànàbì wá dé ọ̀kan lára ogun àkọ́kọ́ tànàbì kọ́kọ́ fòpin sí nìyẹn ibi tí àlàáfíà ò bá sí ẹ̀sìn ò lè sí ẹ̀sìn nìkan la gbéléyà àrònú kí láàjẹ kí láàmú àrònú pé bò láti wà productive láyé Kùránì wà látàǹsánà sí ìbákamídà dúnìyà ẹ mọ́ gbàgbé pé láwọn ojúṣe tẹ́ gbọ́dọ̀ sí láyé ọ̀run nìkan kọ́ lẹ́ẹ̀lẹ́ ẹ̀tọ́ ayé dáa kẹ́ ẹ tó lọ bí wọn bá wá fi ẹ̀sìn tí wọn bá fi wá bà ayé jẹ́ tán Al-Qur'an ní inna Allaha ya'muru bil adli wal ihsan justice ni ẹ̀sìn gbé wá ẹ̀sìn wá establish justice ni injustice to one supposed to be injustice to all. Allah. ìtàn kan wà lórí internet majority wa tá ń gbọ́ wá sí i láti gbọ́ ó ní tán teacher kan tó wọnú classroom ìyẹn ló gbé akéwùgbà gold débi ariwo tẹ́ ń gbọ́ nígboro teacher kan ló wọ classroom ló bá wo ọmọbìnrin kan sùn ó ní wọ́n ọmọbìnrin yìí ó yá dìde ọmọbìnrin yẹn dẹ̀ dìde ó ní walk out of my classroom and never let me see you in my classroom again. I hate your face. jáde má jẹ́ rí ọnù yàrá akẹ́kọ̀ọ́ mi mọ́ mo hate ẹ mi ò fẹ́ rí ẹ. ọmọbìnrin yẹn bá béèrè pé bẹ́ẹ̀ kí ni mo ṣe ó ní I don't have time for question tó bá tún béèrè lẹ́ẹ̀kan sí máa fi kíláàsì yín lẹ̀ ọmọbìnrin yìí bá jáde wọ́n wá fẹ́ máa kẹ́kọ̀ọ́ lọ tíṣà wá bi àwọn yòókù léèrè ó ní kí ni túmọ̀ justice kí ni purpose justice kí ni government wà fún kí ni túmọ̀ ìjọba kí ni tíjọba kí ni kókó sẹ́tìjọba gbé dání ẹnìkan ló gba ìbéèrè yẹn ìyẹn bá nítorí ká lè ní justice ni o ká má rẹ ẹnìkan jẹ ká sì má bẹ ẹnìkan nú jẹ ká gbà yí pé àdánwò tí wọn bá fi kan ẹnìkan wrongly gbogbo wa lọ́kàn kódà bí ò tí kàn wá ó ló kárí ó ní a jẹ́ pé gbogbo yín ẹ wà just ó lóun tóun jẹ́ tíṣà yín òun lè kan nú yín jáde láìṣẹ̀ láìrò ẹ̀jẹ̀ ń wò ó báyìí tóun fi lè jáde mo ní mo hate ẹ̀ kí n ló dé tí mo fi hate ẹ̀ bí mi ní question mo lè jáde ẹ̀ bí mi pé kí n mo lè jáde ẹ mọ̀ pé tí mo bá succeed lórí tiẹ̀ tó bá lọ báyìí ìkọ̀ọ̀kan yín ni màá mọ mú kọ̀ọ̀kan tí màá mọ lé jáde. Allah. nígbà sì ti ń lé yín jáde ẹ kẹ́kọ̀ọ́ mọ́ nù gbogbo ń tẹ́ torí ẹ̀ wálé ẹ̀kọ́ ti bàjẹ́ nù nígbà tẹ́nìkan bá ti ń ṣèbàjẹ́ lẹ́yìn yòókù ó ti dìde pé no kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ bá tètè fura immediately tẹ́ bá ti fura ní kẹ́ ẹ tètè rise ẹ̀kọ́ tó ń fẹ́ kọ́ yín nìyẹn òun ò hate ọmọbìnrin yẹn ẹ pé ọmọbìnrin yẹn wọlé padà bẹ̀tò ń fẹ́ kọ́ yín pé tí wọ́n bá ti ń fara ní ẹnìkan nínú yín ẹ̀yin yòókù ẹ̀ má dúró ní dúró pé kò tí ì kàn wá yóò padà kàn yín làdọ́rara wà ládìrara ẹ má fara níyàn ẹ dẹ̀ má allow anybody kó fara ní. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa mudiru Markaz bàbá mi dáadáa bàbá Fadilatu Sheikh Habibullah Adam Abdullah Al-Alori ọlọ́wọ́ bá ní sàlékún àlàáfíà àti oríire bàbá àdámẹ́ lọ́wọ́ ayáta uwa dawlata o jẹ́mi wọn ogun kan ní kéṣe níbi mítìnì rọ́bítà tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lọ àwọn bàbá wa rọ́bítà wọ́n jókòó wọ́n wá pe àwọn ọmọ wọn tá a jẹ́ ìtìhad ntó yẹ káwọn bàbá wọ́n kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ nù ká tó ṣe tìjọ́sí wọ́n wá pè wá kí ló ṣẹlẹ̀ àwa sọ tiwa àwa láti ta kẹ̀yìn bàbá iṣẹ́ yín la wá uphold ó ní ń ta gbé dání orúkọ tá a dẹ̀ ń jẹ́ ní kọjọmọ́ ti yín bẹ̀tí gbogbo ń tẹ́ ẹ bá rí ẹ fi wá ṣe àgbàpẹ́yìn náà lè bí wa. mo sọ níbẹ̀ níwájú gbogbo àwọn bàbá wa mo lẹ́yìn bàbá wa ẹ má jẹ́ àṣẹ bíi buffalo ẹ jẹ́ àṣẹ bíi wolf ìkookò buffalo ẹ̀fọ̀n ní kìnìún wọn ọmọ jẹ̀kan nínú wọn yóò gbé yín lé lọ́rùn báyìí
àyọkọ ọmọ wo ní sùn wọ́n ti gbàgbé pé tó bá jẹ ilé tó ń jẹ tán yẹn ó ń padà bọ̀ wá bá wọn ìkookò ló jẹ́ wípé tí kìnìún bá ń jà kan jẹ nínú wọn gbogbo àyọkọ sọ̀rọ̀ àǹdí ẹni wọ́n máa gé kìnìún yẹn jẹ ni ó dìgbà tó bá fi ẹyọkùnrin yẹn sílẹ̀ tó bá wá fi sílẹ̀ tán gan wọn ò ní jẹ́ ọ lọ wọ́n make sure pa wọn pa bó ṣe yẹ káwùjọ wa ó jẹ́ nìyẹn injustice to one is supposed to be injustice for all afa kan dìde ó ń bú gbogbo ẹ̀yin bàbá wa ìkọ̀ọ̀kan ní mú yín kọ̀ọ̀kan mi oúnjẹ pátímọ̀ ń kárí tán lọ kọ̀ọ̀kan mi ó máa wọn àfa àlọrin àwọn àfa àlẹ̀ gbó sọ yí pé ìbáwọn ará àlọrin ní bá wí àfìgbà tọkàn lẹ̀ gbó ìgbà tọkàn lẹ̀ gbó bàbá mudiru Markaz ọkọ̀kọ̀ mọ́ inú ilé bàbá wa Sheikh Adam Abdullahi rahimahullahu rahmatan wasi'a kò sí tí ò fi bàbá wé tán bàbá tó jẹ́ pé bá nàbí Ọlọ́run bá kù bí kì í bá ṣe pé ànábì bá jẹ́ khatamul anbiya the seal of all prophets ni ó yẹ ká pé bàbá wa Adam la nàbí Ọlọ́run bẹ̀tẹ̀ Ọlọ́run ló ti pin lórí ànábì ni kẹ́nìkan yẹ̀yẹ́ tó bá kẹ́nìkan yẹ̀yẹ́ bàbá Amídín Àjàní bá lò kẹ́nìkan yẹ̀yẹ́ bàbá wa Kamaludin Al-Adabi kó pé wọ́n 419 kẹ́nìkan yẹ̀yẹ́ bàbá wa Ìmáàmù Ọ̀fà kò ní sẹ́ máàmù ni wọ́yì ìwọ tó yẹ kó máa bá wọn mú ọ̀rá àmàlà níbi tí wọ́n ti ń pọ́n àmàlà kẹ́nìkan yẹ̀yẹ́ gbogbo wọn bá wọn round kó yẹ̀yẹ́ èmi náà tèmi tiẹ̀ sì kéré ń bẹ̀ bẹ́ẹ̀ ló lọ́sọ̀ ń pa tèmi kọ́ wá dé kọ́ wá ní mo túbà o ẹ foríjìn mi o gbogbo yín náà sì gbà kó ti ṣàforíjìn ẹlòmíì ó tún ṣe ń tó wọ̀ sí ju yẹn lọ tó bá jẹ́ pé bọ́lá ń ṣe gbà foríjìn nu Ọlọ́run ò ní sọ pé kí ọ̀rùn kúbà ó wà ẹni ọba ṣe fìyà jẹ káwá pé nítorí pẹ́ni tó ti ṣẹ̀ lápèjúwe gẹ́gẹ́ adélébọ̀ méjì tí wọ́n jọ ṣe sìná tẹ́ ẹ mú tí wọ́n ń fọlọ́hún bẹ̀yìn nínú ẹ̀sìn Kùránì wàlá takud bí ìmọ̀ràn fọ́tọ́fì dín ẹ gbọ́dọ̀ ṣàánú àwọn méjèèjì bí wọ́n fi Ọlọ́run bí ànábì ẹ gbọ́dọ̀ ṣàánú wọn ní mọ́mẹ́ǹtì yẹn ẹ jẹ́ kán jìyà ẹ̀ṣẹ̀ wọn kẹ́lòmíì ó lè sá fún kinní yẹn tán bá jìyà ẹ̀ṣẹ̀ wọn ẹlòmíì ó sá fún ìyẹn la bá débi ariwo tọ́ta ní gbòòrò Islam fẹ́ ká ṣe sùúrù bẹ́ẹ̀ sùúrù ní limitation àwọn sùúrù tó bá lè destroy society tó lè destroy ẹ̀sìn Islam ò gbà wá láyè rẹ̀ o ló jẹ́ kí n béèrè ẹni tó jáde tí ń sọ pé àwọn bàbá wa mo ti pè wọ́n lórí fóònù wọn láwọn foríjìn mi àwọn bàbá wa ẹ foríjìn mi ṣé báwọn ṣe gbà foríjìn èèyàn nu ẹ dákun òun àti field marshal lọ́ṣogbo ṣé bí wọ́n ṣe gbà foríjìn èèyàn nu èyí táwọn ti ṣe sẹ́yìn ṣe bá ṣe gbà foríjìn ẹnìkan bú wọn wọ́n bú bàbá wa Mudiru Markaz ẹnìkan bú wọn padà èébú tiẹ̀ lé wọ́n dé arrested wọ́n kọ́kọ́ rán lọ police sẹ́ẹ̀lì ọpẹ́ ń bẹ̀ kan ní kése wọ́n gbà á lẹ̀ wọ́n gbé lọ kóòtù wọ́n ti bẹ̀ wọ́n rán lọ rìmáǹdì ó lọ àìmọye ọ̀sẹ̀ ní rìmáǹdì wọ́n tó gbà jáde. wọ́n tún wá láwọn gba àforíjìn rẹ̀ wọ́n wá ní àfikó sanwó wọ́n láfikó sanwó àfìgbà tó tún san 2 million naira mo ní receipt ẹ̀ lórí fóònù mi receipt 2 million naira ẹnìkan náà ṣẹ̀wọ̀n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ receipt 700,000 naira lẹ́nìyẹn tún san àwọn yìí nìkan nu wọn náà wá lọ́wọ́ akó sọ́wọ́ lọ́wọ́ aborí íńtánẹ́ẹ̀tì níwọ̀n pé àforíjìn wá o láwọn yàrá ń pé bó ti tọrọ àforíjìn sí báwọn ṣe foríjìn gbogbo ẹni tọ́sẹ̀ wọn nu
asọ́búrú ka sọ́búrì. Murru madhaqatu. Alábòsí kún ayé. Lakin awakibu ala Minale asali. Lakin awakibu Ahala minale a. Lọ́jọ́ tí mo lọ sí Ìlọrin, mo declare níbẹ̀ pé problem ilẹ̀ Yorùbá àti Mùsùlùmí àti Kírísítẹ́nì àti traditionalist ẹnìkan péré tó sọ wá dọ̀tá ara wa òun lẹni tá àti mú yẹn o. Mo dẹ̀ sọ ń bẹ̀ ń jọ yẹn mo ní tírípù kan kì í tó o lè. Ṣé tírípù kan wá tó o lè? Allah. Mọ iye ìgbà tán ti tó búlì lẹ́yìn ìgbà yẹn ni. Mo wòye pẹ́ni tó bá fẹ́ fèsì tó fẹ́ tún ọjọ́ iwájú Islam ṣe nílẹ̀ Yorùbá yóò pàdé fìtínà 9 lọ́wọ́ wọn. Ẹnìyàn ó dẹ̀ jẹ́ni tó ní nǹkan 7 lọ́wọ́ tí ó fi káńtà fìtínà 9 yẹn. Allah. Mo wá wòra mi ẹnìkan ló sí mi ní làákàyè pé méjèèjì yìí Ọlọ́run fẹ́ kó fún yín pé òun wo lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn ọba lè fara yín kalẹ̀ láti fọ ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá mọ́ ìtàn òní sọ́ńtọ́ dání lórí gbogbo àwa tá à ń bẹ lásìkò ìtajà àfà. Allah. Àwọn bàbá wa ò mọ implication ń bẹnu àwọn bàbá wa tí ó sọ pé ẹ fi ilẹ̀ fọlọ́run ẹ wo Ọlọ́run ó mú àwọn ṣàìtọ́nù àsìkò yìí Ọlọ́run ó mú ọ̀ràn wọn mú nǹkan rẹ ní torí wọn bá ń tọ́da jẹ́ bó lè ọbọ́lọ́wọ́n bá tiẹ̀ mọ́lẹ̀ òtútù ọ̀dà aláṣọ láàmú òtútù ó ti sọ alásọdẹni tó ti kú bọ́lọ́wọ́n bá mọ́lẹ̀ hàn bàbá wa wọ́n lè mọ implication kìíní bẹ̀tà wa táwa mọ implication náà wípé iṣẹ́ táwọn bàbá wa ṣe sílẹ̀ lánàá they were trying to destroy our yesterday. Wọ́n dẹ̀ ń gbìyànjú wọ́n ń ba àná wa jẹ́ gbogbo sí àwọn bàbá tó ti lọ ní ayọ̀kùnmọ̀tì. Iṣẹ́ tòní wọ́n kásọ àpọ́nlé kúrò lórí ẹ̀ ẹlẹ́bọ lélẹ̀ 419 lélẹ̀ ẹlẹ́bọ lélẹ̀ 419 lélẹ̀. Ọlá wọ́n ti wá gbin pírọ́blẹ́mù sílẹ̀ fún Islam. Gbogbo àwọn ọ̀dọ́ kéékèèké tí wọ́n ń kọ́pì wọn yẹn àwọn ó padà burú ju tí wọ́n lọ tó bá dọjọ́ ọ̀la. Allah. Ló jẹ́ kí n sọ̀rọ̀ lọ́jọ́ tá a pàdé l'Àbújá kíkú sàwà la gbé kéèsì lọ Àbújá zone 2 ni mo mẹ́jọ lọ jẹ́jẹ́ mi ẹni tó tọrọ àforíjìn pé ẹforíjìn mi jọ́kejì ẹforíjìn mi ebi ló ní wọ́n wá kidnap mi ní zone 2 Allah. lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pọ́n rólúwẹ̀ ẹ̀gbẹ́ ni bóyá 10 million ni wọ́n bá máa béèrè bí wọ́n ṣe gbá 2 million tí receipt ẹ̀ ń bẹ lọ́wọ́ mi dùn ní àárọ̀ yìí bóyá 10 million ni wọ́n bá máa béèrè lẹ́yìn ìgbòlú ẹ̀ bá tó pín rìmáǹdì pínrin kése ẹ wá wò àwọn ni wọ́n gbé wa lọ nígbà wa kò ní adéṣon 2 àmúra lọ kóòtù wọ́n rí i pé kíní yọ fẹ́ fún àwọn wọ́n sáré gbàbújá lọ ẹ lọ ka gbogbo bí wọ́n ṣe sọ sílẹ̀ kó tó dijọ́ ń pé bí wọ́n ṣe máa ṣe kéèsì wọn one after another ni èwo lẹ́rí tí wọ́n change wọ́n lè change ẹ̀ nítorí pé wọ́n ní ọ̀nà mi wọ́n fẹ́ bà Islam lẹ̀ Yorùbá jẹ́ ni wọ́n jọra wọn ẹnìkan ń tako ẹ̀sìn ẹlẹ́sìn gbogbo àwọn ẹlẹ́sìn yẹn lòun ń yẹ̀yẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ń tako Islam gbogbo àwọn ẹlẹ́sìn Islam ló ń yẹ̀yẹ́ hardun bi hardin wa ikhwanu bi mithili ẹni ọba jọra wọn ní ọjọ́ bara wọn ẹnìkan bú àwọn bàbá wa lọ́wọ́lọ́wọ́ ẹnìkan sì ń fún ní àwọ́dù ṣe congratulation ní ṣe fún ni abiru zamani bú wo làwa yìí àwa dé Àbújá ẹni tó jẹ́ field marshal níwájú ọ́fíìsì àwọn ọ̀gá ọlọ́pàá pátápátá ọ̀rọ̀ kan òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́wọ́ kó fáìlì tó kó wá tí wọ́n bá kó sẹ́yìn búùtù mọ́tò yọ fẹ́ tẹ̀. Allah. Kí ló fẹ́ fi fáìlì eléyìí ṣe ó ní wọ́n ti ń bá òun fa kéèsì bọ̀ láti bí ọdún 10 àwọn gúrùpù kan l'Amẹ́ríkà gúrùpù kan London táwọn Èkó ní táwọn ti Ìbàdàn ní táwọn ti Kínní ní ló sì ń fi gbogbo ẹ̀ lélẹ̀ nǹkan kan máa bí ọmọ ọdún mélòó ni ọ́ tí kéèsì fi pọ̀nú ayé rẹ̀ tó báyìí ó sì ló ń preach Islam ó kéré mi gbọ́dọ̀ má fi 15 or 10 years ju ẹ lọ mi rò pé mo bá yàn ní kéèsì dé kóòtù tí ó bá sí eléyìí tó jẹ́ the second one nínú ayé mi kí ni mo ń bá kiri kí là ń wá kiri kí ló le tó báyìí wọ́n ní wọ́n rojọ́ àwọn ní gbẹ́jọ́ lọ Àbújá àwọn ní jẹ̀bi bọ ọbẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní kàn bá wọn pa ní Èkó wípé àwọn méjèèjì jọ ń búra wọn ni ibo ni mo ti bú Àbújá lòdodo tí wọ́n rubbish gbogbo tí wọ́n kọ yẹn pé this is rubbish arrest ẹ má jẹ́ kó lọ kẹ́dẹ̀ make sure pé gbé dé kóòtù ń ló fi dẹni wọ́n arrest ló fi dẹni tó sùn bẹ́ẹ̀ ó tún dẹ́kọ̀ ó tún wá sùn bẹ́ẹ̀ lọ́jọ́ méjì kó náà tó rọ́nà lọ kí ni tí mo wá sọ débẹ̀ ni pé mùsùlùmí ayé ẹ má máa jẹ́ ká gba irọ́ láyè
mo mọ̀ pé ni tó bá máa fèsì àwọn èèyàn yìí one ẹnìyẹn gbọ́dọ̀ jẹ́ ni tó láyà torí wọn drag ń tọ̀hún débi pé drag yẹn ló ń ba àwọn bàbá wa lẹ́rù tí wọ́n fi jáde mọ̀ iye wọn bà mí lórúkọ jẹ́ dé ni mọ̀ iye tí mọ̀ nípa ìtàn gbé jáde ni mọ̀ iye ẹlẹ́dẹ̀ tí wọ́n gbé sórí fọ́tò mi ni mọ̀ iye obìnrin tí wọ́n gbé sórí fọ́tò mi ni ṣé Islam náà lélẹ́yìn tírú ẹ̀ ò dẹ̀ tọwọ́ tèmi jáde mọ̀ iye orúkọ ọbú tí wọ́n ń pè mí ní mọ̀ iye àwọn pages wọn tí mo mọ̀ méje ni tí wọ́n fi máa ń báyàn lórúkọ jẹ́ gbogbo ẹ̀ ní ẹ̀dàbò mi lẹ́ẹ̀kan náà kò ṣèkì mi seconds torí mo ti develop thick skin pé àlàáfíà gbọ́dọ̀ jọba nílẹ̀ Yorùbá sẹ́ mo mọ̀ pé ni tí ó bá wọn fa wàhálà àwọn ní àwọn tí wọ́n lóyà sí wọn torí ọmọ àta máa lóyà sí ọmọ àta wọn ìjẹ́jú ara wọn arúgbó mi ni ẹ má jẹ́jú àlàyé ni wọn ò jọ sọ àmọ́ àwọn àfáà tí wọ́n wà ní sáìdì tiwa majority àfáà gan ni ó ṣe jàǹbá mo wá dá dúró ní wọ́n máa mú pole mo mọ̀ páwọn èèyàn yìí lówó lọ tí wọ́n ọ̀nà èmi náà wá bí Ọlọ́run kó fún mi lówó kí n má lè béèrè $1 lọ́wọ́ ẹnìkankan tí wọ́n bá ná mílíọ̀nù kémi náà ọmọ náà àwa àjọ díjú náà ọwọ́ ara ẹnìkan oṣù ẹnìkan àtúnkù ń bẹ̀ àwọn ní street orientation nínú ẹni tó mọ ọlọ́pàá mújù ọmọ ọ̀tá ni torí àwọn kẹ́kọ̀ọ́ ẹ̀ mọ́ sí ọmọ ọ̀tá ni wọ́n mọ̀ bí wọ́n ṣe lè handle ọlọ́pàá àáfàá jẹ́jẹ́ láyé gbà lèmi àmọ́ Ọlọ́run fún mi ní political connection kò jẹ́ kí n regret pé mo dá sọ́rọ̀ òṣèlú gbogbo bí tí wọ́n bá gbé lọ agbára kan jágbára kan lọ ni kódà tó fi dórí ẹni wọ́n gbé látẹ̀kọ́ tó ń gbé lọ Òṣogbo agbára kan jágbára kan lọ ni. Allah. asọ́búrú ka sọ́búrì. Moro madhakotu. Lakin yawakibu ala minale asali. Lakin yawakibu ala minale asali. Ẹ wá dákun ká sòdodo ọ̀rọ̀ mùsùlùmí ayé Ọlọ́run bí wa léèrè bí sànmọ́ni wa bá ṣe lọ ibo lẹ báyé jẹ́dé àrò níwájú Ọlọ́run tànàbí ọba dìde kó lọ jagun Húdù kó lọ jagun Bádàrí ni Islam ò lè ṣẹ́kùdò ní àrọ̀ yìí àwa ò lọ ogun dà á lọ ogun àdá ogun òfin ìlàjọ ń lò fúnra wa a fẹ́ stop kan máa arrest àfà anyhow kí ló dé tọ́jà pé gbogbo àfà lẹ́yìn tì mọ́lé ẹ ń sọ Kírísítẹ́nì dọ̀tá mùsùlùmí ẹ ń sọ wá dọ̀tá àwọn oníṣẹ̀ṣe ń lò fà tẹ́nìkan fi sun Kùránì náà ó sì kọ́pì gbogbo ìgbésẹ̀ yín tí ó yàtọ̀ lóde ń sọ wípé ẹni tẹ́ mú yìí gangan kọ́ ni problem wa gangan lọ́wọ́ ò tí tẹ̀ láti ìgbà tá a ti ń fi mú problem wa dánrin ariwo mélòó lẹ́gbọ́n mọ́ lórí íńtánẹ́ẹ̀tì ó dínkù drastically ó dínkù gan ni asọ́búrú ka sọ́búrì. Muru madhakotu. Lakin yawakibu ala minale asali. Lakin yawakibu ala minale asali. Ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ara ni ẹ jẹ́ ká fìjà èmi fira mi sílẹ̀ láti secure future wa kí peace lè rè nílẹ̀ Yorùbá ẹlòmíì ní ebe ẹ̀yin lẹ ń wá peace báwo lẹ́yìn náà ṣe tún wá wọnú fracas nínú irinṣẹ́ wọn tí ń gbọ́dọ̀ má wọ̀ ni wọ́n sọ di fracas àdé gbọ́dọ̀ back out àlàáfíà lálá ń wá tó bá ti mọ ewúrẹ́ tí ń dàrin ewúrẹ́ rú tó bá ti mọ màálù àwọn Fúlàní tí wọ́n bá ti mọ màálù tó yẹranko tí ń kan gbogbo màálù yẹn ni wọ́n create time láti arrest tó bá ti rí màálù tí wọ́n ti okùn bọ ihò mú ẹ̀ ètò yẹranko nù màálù nù ìyẹn ó jẹ́ easy fún wọn láti máa fà tó bá ti tún fẹ́ yẹranko kì í ṣe kán fẹ́ pa kán lè put ẹ̀ under control kán lè tèèmù ẹ̀ ní náà fi fokùn sí nímú àwa náà wá identify ta ní da gbogbo wa rú ta ní sọ wá dọ̀tá ara wa àmọ́ bá ṣe manage wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a manage ara wa Christian Muslim idolatry àmọ́ bá ṣe manage ara wa àwọn traditionalist àjàrújà báyìí rí kò lè tó báyìí rí àwọn kan ní cash out lórí wa wọ́n sọ di ilé owó wọ́n fi make owó tààrà àjọ ń bẹ́ńbẹ́ kọ̀rẹ́ wa bí ọba ti rí àwọn náà kọ̀rẹ́ àwa náà bàbá mi dáadáa Dr. Awa Ibrahim mi tó kọ̀rọ̀ sí yín lẹ́nu gbogbo àwọn tí wọ́n gbé lọ kóòtù ẹni tí ń tọrọ ẹ̀foríjì mi àwọn àfáà bíi 4 ní màá bẹ́ ń kóòtù lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹ̀ èyí tó hàn jù ní ti àfáà bàbá wí kó withdraw yẹn náà kó withdraw gbogbo àwọn àfáà tó kó lọ kóòtù tó bá withdraw gbogbo ẹ̀ tán káà náà withdraw tiwa kálàáfíà òjọba
ìsámà àwọn àfáà yẹn rí àjọ jẹun rí àjọ ní bísínẹ́sì àlàáfíà ìsìláàmù làwa dúró fún ni ìtàádọ́lù wa izin kò sí ń ta dúró fún council for islamic preacher lórí kí kálàáfíà lè jọba ni ọ̀kan lọmọ ọmọ ìyá mi ọlọ́run ní dojú tì ọ́ gbogbo tó ní ló fi dúró yányán tí ó kù síbi kan ọlọ́run kó sàlékún dáadáa fún adébárí ẹ̀ máa ọ̀kan lọ́mọ. Àmín. barrister adébọ̀wálé mo mọ̀ wá lọ́ọ̀yà ni pé lọ́ọ̀yà wo la lò tí ò ní tà wá tora ìmọ̀ye lọ́ọ̀yà tọ́rọ̀ bá dé lẹ́fù kan tó bá gbowó yọba kàtún barrister adébọ̀wálé gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní mà padà sí ibú mùsùlùmí òdodo làwọn ilé mùsùlùmí tó jẹ́ pé tá a bá fẹ́ lọ́ọ̀yà tó jẹ́ pé tá a bá fẹ́ náwó òun náà sọ pé jẹ́mi náà fi tèmi náà kún mùsùlùmí gidi lórí kíni lórí kí islam hate anybody bẹ̀tà láfíà gbọ́dọ̀ jọba asọ́búrú ka sọ́búrì. múrù mọ̀dákọ̀tù lákè àwa kíbù wàhálà mìnàlẹ́ àṣàlẹ̀ lẹ́kìnní àwa kíbù wàhálà mìnàlẹ́ àṣàlẹ̀. Ànábì Yakub ẹ wòye ọdún tó fi lé justice lórí ọmọ kan ó bímọ 12 wọ́n mú kan wọ́n tà dànù lẹ́rú wọ́n parọ́ fún bàbá wọn pé kòkò ló jẹ ọmọ pé injustice lélẹ̀. Ànábì Yakub banújẹ́ títí ojú rẹ̀ fi fọ́ kì í ṣe nítorí ipò fẹ́ràn Yusufu nítorí injustice ni ó wá jà fún injustice yẹn títí tọ́lọ́n fi fún ní ṣẹ́gun Ọlọ́run dá ojú tiẹ̀ padà ó dá Yusufu padà fún Yusufu ti dọ̀bà kó tó dá padà gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ń fara ní gbogbo wọn ní padà kúnlẹ̀ níwájú ẹ̀ làdọ́ra ara wa ládìí ara ẹ̀sìn òní ká sọra wa dàdán wò ẹ̀jẹ̀ àjọ síra wa lọ́kan mùsùlùmí ẹlẹ́sìn christianity traditionalist ẹ̀jẹ̀ àjọ corporate láti fight injustice àwa ní ṣẹlẹ̀ lọ́wọ́ ńsìn ó lè ṣẹlẹ̀ sẹ́lẹ̀sìn míì náà lọ́la o bẹ́ẹ̀ bá wò wá ran tó bá dìgbà yẹn àwọn ò ní wòran o gbogbo ẹni tí ń pè wá tí ń ṣàdúà àdúà yẹn ó gbà kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á dé kóòtù báyìí á dé kóòtù àrán ọlọ ẹ̀wọ̀n lọ sign undertaking pé ò ní dà wá láàmú mọ́ ètò ọjẹ tó yóò bí ìdùn ó tó gẹ́ máa lọ fìyàn náà ṣe business ó ti tó ọ ṣe business fi wá lẹ̀ mọ́ bu wa mọ́ ọwọ́ ń lọ bá bàbá wa mo ti pe bàbá kan wọ́n ti láwọn foríjì mi nítorí ṣé bẹ́yìn ṣe foríjì èèyàn nu máa ń tẹ́ fojú Yàyà Gàmbàrí rí ibẹ̀yìn náà lẹ́ tírẹ́nì ẹ̀ máa dánwò tẹ́ fi kan ọmọ nǹkan náà tó là lọ́wọ́ yín ṣé jákúmọ̀lù nílọrin máa ń tẹ́ fojú ẹ̀ rí àtàwọn míì wọ́n wá ń sọ pé ẹnìkan ẹni Ọlọ́run ni ta ní jẹ́bẹ̀ ta bó lẹni èṣù ṣe rí ta lẹni tó fẹ́ sọ́ra ẹ̀dẹ́ ní gbogbo àfáàlẹ̀ Yorùbá gbọ́dọ̀ máa bẹ̀rù ta ni wọ who are you by the way and by the bush tí gbogbo àfáàlẹ̀ Yorùbá ọmọ abẹ̀rù rẹ̀ ọmọ sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹni Ọlọ́run ìwà Sátánì ló sì kọ́wọ́ rẹ̀ wọ́n ń bú bàbá wa Mudiru Markaz lọ́wọ́lọ́wọ́ ó sì ń fún tọ̀hún láwọ́ọ̀dù wọ́n lè bú bàbá àti ẹ̀kọ́ ọmọ fẹ́ ni ó bú bàbá rẹ̀ láwọ́ọ̀dù. asọ́búrú ka sọ́búrì. múrù mọ̀dákọ̀tù. gbogbo bí Ọlọ́run bá lọ́rọ̀ ó já sí ni ó padà já sí. nàfẹ́rù min qadarin ila qadarin à ń sá fún kádàrá kan lọ pàdé kádàrá mi ni. ẹni Ọlọ́run ọba fẹ̀mí ẹ̀ sí nìyẹn lọ́wọ́ ẹ̀mí ẹ̀ ò lè bọ́ àwọn ọlọ́pàá wa àwọn kan wá ká mi mọ́lé wọ́n disguise bí ọlọ́pàá wọ́n ìsọ ọlọ́pàá náà wọ́n wọ uniform wọ́n kó mọ̀dání wọ́n fi mọ́ gbágẹ̀tì ẹnu ọ̀nà mi ọkẹ́ tí èyí alábòsí sọ̀bẹ́sẹ̀ lù ú ó sì jáde wá ń pé kágbàlagbà ọmọ parọ́ báyìí wàláhì mo fi àlùkìyámà mi búra bó ṣe rí ni mo sọ irọ́ tó pa tó fi ń kan àwọn ẹlẹ́sìn tó fi ń sọ wá dọ̀tá christianity ó wà tún parọ́ náà ó wá fẹ́ sọ gbogbo àdọ̀tá ara wa ẹ̀yin ará Òṣogbo ẹ mú so ẹ má jọ kan sọ ibẹ̀ yẹn kan wá wo gbogbo ẹ̀yin mùsùlùmí Òṣogbo pé kílẹ̀ ń wò níran tí kan fi dìde nu yín tí ń dààmú gbogbo àfàlẹ́ Yorùbá báyìí ta ni wọn èébú ta ni wọn èé insult à ń gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ́ra ni ká ní gbogbo ọmọ tẹ́yìn ti tò jáde pé kọ́ ọmọ insult ni mo bá arrest ni sẹ́ẹ̀lì ó ti kún ẹ wá rí nípa rí bàbá wa Mudiru Markaz àti gbogbo rọ́bì tátòlè àìmọ̀ lórúkọ ìtì àdòlè wa àìzín adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbà pé ẹ̀yin lẹ bí wa ẹ dẹ̀ gbà wípé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tẹ́nìkan tó lè wá wí láti tàtẹ́ gbàgbọ́ mọ́ rọ́bìtà ó máa bẹ ìtìhádù ó máa bẹ àmọ́ apá kan ìtìhádù yóò wà nínú rọ́bìtà a máa promote rọ́bìtà a máa promote ìtìhádù a máa wá gbé bàbá Mudiru Markaz sórí báyìí pé bàbá tiwa táwa níní ẹni tí ò bá ní bàbá nílé ní yẹ̀yẹ́ bàbá ń bàbá wa ní bàbá rí Mudiru Markaz bàbá wa ni nítorí náà ní parí tó bá dalẹ́ ọ̀la n bá tètè dé níbi jọ́ni mi á pàdé láago 9 lórí wáàsí mi
gbogbo ẹ̀yin mùsùlùmí ìlú òyìnbó last man standing àtàwọn míì Ọlọ́run ní padà lẹ́yìn yín o gbogbo ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń dúpẹ́ Ọlọ́run bá san yín lẹ́san dáadáa ntí mo bá débi Fracas ni kí ni way tí a bá fẹ́ wá láàfíà mo wá identify pé kí ni way towards that peace ọ̀nà wo la fi attain peace yìí ọ̀nà tá a fi attain peace ni pé ẹni tí ń dà wá rú ẹ mú bẹ́ẹ̀ bá ti mú kó tọwọ́ bọ̀wé àmọ́ kò ní í gbà bọ̀rọ̀ ọmọ ẹranko ò ṣeé wí iná láàyè yóò dáná rú ajá tó lè kúrú láàtẹ́ bá fẹ́ sọ chain sí lọ́rùn yóò gé yín jẹ àwa náà expect bẹ́ẹ̀ àbẹ̀rù anything ìjàlẹ̀ Yorùbá lélẹ̀ àlàáfíà ilẹ̀ Yorùbá ó dẹ̀ progress ẹ̀sìn nìkan kọ́ ni yóò mú wa achieve láyé wàlá tánsánà sí ìbákamínà dúnìyà ìfẹ́ tá a bá jọ gbé láàrin ara wa náà ó ní sábàbí táwọn náà fi gbà pé agbélẹ̀ Yorùbá awáyé aráyé ṣe ká tó dàlìjàn náà ayé yìí lákọ̀ọ́kọ́ sí béèyàn bá kú nísìn bóyá 1 million láàfin sùn sàárè ọmọ níjọ́ lọ́mọ tálíkì àmọ́ òde tó wà nǹkan jọ àlìkì àmọ́ tó ń darí àwọn èèyàn lọ síbi ẹ máa bára yín jà ẹ máa pẹ́ nìkan lẹ́lẹ́bọ ẹni tí ń pèèyàn lẹ́lẹ́bọ òun gan ní rùn bí omi pàmò yìí ìwà ọwọ́ tiẹ̀ náà burú nítorí náà níparí ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold ẹ bá wa dòwò pọ̀ á pàdé ní kóòtù pẹ̀lú gọ́lọ́ndà wọn ní ṣùọ́ tọba tún rí jàǹbá yẹn ṣe pé wọ́n ṣú àwa méjèèjì náà I'm ready àní mo fẹ́ sacrifice ara mi lórí tí ń bẹ̀rẹ̀ yẹn máa sacrifice time mi ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tí mo ní láti make sure pé àlàáfíà jọba ẹnìkan ò sì ní kú sínú crisis yìí nù wa àjọ rí gbẹ̀yìn àlàáfíà yìí ni ilẹ̀ Yorùbá jọ wà lálàáfíà ni Christian ọmọ ṣẹ̀sìn tiẹ̀ traditionalist ọmọ ṣe tiẹ̀ mùsùlùmí ọmọ ṣe tiẹ̀ ẹ̀yin jama alùsùnà kudos to you jazakumullahu khairan kulla khair Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa I really appreciate your maturity alùsùnà wal jamaa lásìkò crisis yìí wallahi play maturity ẹ fà lọ́lọ́run lọ́wọ́ ẹ wá torí pé ẹ fà lọ́lọ́run lọ́wọ́ kẹ́ ẹ máa wòran ẹ̀yin náà ní contribution tẹ́ ṣe ọmọ ìyá mi gbogbo wájọ team up ní báyìí bàbá ń Bàrígà nílọrin olórí àwọn ògo Ìlọrin àjọ team up lórí pé bó nílẹ̀ Yorùbá àti Kwara bó láṣẹjọ lálàáfíà ni bàbá ń Bàrígà ò ní máa padà sí ibú àti gbogbo ògo Ìlọrin ìtẹ́ádùlùwà izin táwọn dúró lẹ́yìn tèmi bíi ké ìjọba ò ní dàrú ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá along Ìbàdàn Lagos expressway ilẹ̀ wa sì wà ń bẹ̀ tí promo rẹ̀ ń lọ lọ́wọ́ along Ìbàdàn Ìsẹ́yìn road ilẹ̀ wa sì wà ń bẹ̀ àwọn kan bẹ́ẹ̀ tán lọ Tampa ọ̀kan nínú àwọn ilẹ̀ wa ní odò Ògùn à ń bọ̀ wá lórí wọn gbà bá descend on them wọ́n rò pé sánmà lọ́ya ni ajagun gbalẹ̀ ìjọba ti lófin kí wọ́n ṣe sẹ́yìn ajagun gbalẹ̀ tẹ́ ẹ máa ń jagun gbalẹ̀ kí ilẹ̀ yun kọ́là ń tà lọ́wọ́ ń sìn àti ẹ̀tì mẹ́nu kò ń bì yẹn bẹ̀tà ń bọ̀ lórí ẹ̀ lè rí gbà ó bẹ́ẹ̀ yẹn ajagun gbalẹ̀ bẹ́ẹ̀ yẹn ọba tiẹ̀ wá ajagun gbalẹ̀ àwa jẹ́lẹ̀ tọ̀dọ̀ wa ó ń tọ̀ wọ́n kan gbogbo nǹkan tí wọ́n ń pè ń fìtínà o ẹ yá tètè túwọ́ kù ń bẹ̀ kó tó di pàdánwò ọjà lù yín lórí torí ń bọ̀ inshallah ilẹ̀ tí èso ọ̀rọ̀ 100 acres lẹ́yìn afẹ́ jagun gbà kódà bá a bá sọ pé a máa lò lọ́jọ́ iwájú kì í ṣe pé bí irú yín ni à ń bọ̀ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹni fẹ́ lọ àjì rọrùn ẹ tẹ̀lé iléeṣẹ́ Akeugba Gold iléeṣẹ́ wa fọkànbalẹ̀ o adẹ̀ní àjì àní license adẹ̀ní allocation àní gbogbo téèyàn fi ṣe àjì wọ́n ní ìparí oṣù yìí ní National Commission fún wàdà ìwọ̀n bá ń tó bá tiẹ̀ rí san bẹ́ẹ̀ á kọ́va rẹ̀ tí wọn náà fi rí àjì lọ tó sì sanwó yòókù kó tó di pa lọ umra Ramadan ẹ sanwó sílé Akeugba Gold iléeṣẹ́ Akeugba Gold Rauda travel àti àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ sọ́dọ̀ wa fún umra Ramadan àwọn èèyàn wa ní Côte d'Ivoire ẹ tẹ̀lé wa ní Ghana káàkiri iléeṣẹ́ Akeugba Gold ní kẹ́ ẹ sanwó sí o ẹ má sanwó sí iléeṣẹ́ mi àfọlọ́nbẹ̀yìn bá a ṣe ṣẹlẹ̀sìn tó dáa bẹ́ẹ̀ náà látúnṣe lọ́dún yìí bẹ́ẹ̀ bá ti ń sanwó kódà bó jẹ́ pé lọ́dọ̀ àwọn èèyàn wa lẹ sanwó sí ẹ máa pè wá pé mo ti sanwó o a sì máa kọ orúkọ yín sílẹ̀ mo ti sanwó a máa kọ orúkọ yín sílẹ̀ àyìn èèyàn wa London lamẹ́ríkà ibi ẹ bá wà náà lẹ́gbàdé Saudi Arabia kò ní ìdíkẹ́ dé Nàìjíríà ẹ gbà fíìsà yín ẹ kàn mú flight ẹ dẹ̀ bá wa ní àjọṣe àjìtẹ́sán padà sí bẹ́ẹ̀sì yín pẹ̀lú yọ̀dá Ọlọ́run kódà pálí yín ò ní dé Nàìjíríà tẹ́ fi lọ tẹ́ fi bọ̀ bákan náà ní wọ́pẹ́ ní wáyà text message tàbí kó lo WhatsApp number 08057818180 ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Gogo Club School astonile kéwú Madrasatu Nurul Kalam ẹ mọ ọmọ yín wá àwọn ọmọ wo ṣe wàlímà nínú oṣù kejì tá a fẹ́ bọ́ sí kọ́nà wọn bá wa fi àlùbáríkà sí 08057818180 iléeṣẹ́ Fresh FM Ọlọ́run má jẹ́ owó Ọlọ́run má jẹ́ ọ̀fẹ́ wo gbogbo ẹ̀yin iléeṣẹ́ rédíò tẹ́ ń pe Akeugba Gold èmi ò fi Fresh FM múlẹ̀ nìkan kan má wulẹ̀ pè mí
mi ò fi Fresh FM sílẹ̀ àtọ́ tó bá dinú Ramadan oríṣiríṣi iléeṣẹ́ rédíò and television ńlá fún program wa ká bẹ́ẹ̀ kúrò ní Fresh FM ẹ má wulẹ̀ pè mí má èmi ò ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àfáà lè mi ibi mo wà yìí náà ni mo sì dúró sí 08057 81 81 80 080 350 66 12 asọ́búrú ká.